Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Walima tuyefune mambaki ẹyẹ bí oní tíátà walima ogun nìyí ọba ṣe gbogbo ogun nìyí ẹjọ́ fún ẹkú mọ́kàndínlógún ẹ wá wúra yín gbogbo tíátà yẹn yẹn pé ṣé ìjẹjọ ti lọ náà tàtún ni next nínú wa. torí pé ẹ̀yin nìkan kẹ́ ń kú etí jẹ́kù tí yóò hàn láyé jù ní pé ọlọ́run gbajúmọ̀ yín èèyàn kú tó pọ̀ àmọ́ bẹ́ẹ̀ nìkan bá tún kú lórí rẹ̀ ọlọ́mọ wa sànù àwọn tí wọ́n ṣe wá ń kú báyìí torí pé ẹ hàn láyé iná ẹ̀ ní bá a ti jókòó yẹ èèyàn kú lọ́wọ́ bòbí àmọ́ àní mọ̀ nígbà tí ó hàn ọ̀pọ̀lọpọ̀ ìyá ní ọmọ lọ nísìnyí bí bá lọ tẹ́lẹ̀ kò ní wò ẹ jẹ́ kí ìyàwó àfàdúgbò ìgbẹ́ ọgbọ́n ta mẹ́wọ̀ yóò ní èrò lẹ́yìn bíi òun àpàdá ìlú orí mọ́kànlá owó olókè torí pé hàn láyé àmọ́ nǹkan kan ní ọ́ pààyàn àìsàrà ní ọ́ padẹ̀jọ tó fún kí ni ọ̀wọ́ apá wọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ga ẹ máa fi kú ṣe wá sí fúnra yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa bọ̀ tílẹ̀ máa rọ́ tó máa káwọ́ méjì tó tẹ pé láà fúláàjì bàbá wọ́n ń tàn yín ni Dejo tó ń fúrù kú fáwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀ bá a bá ti tú kárìsìn àwọn ọmọ Dejo àdánwò ọlọ́run dé ẹlòmíì ò tún dé yìí mọ́ tí ó fi kú láyé ẹyẹ ìgbẹ̀yìn ni ẹlẹ́bùn àwọn ọmọ Dejo tó ń fúlù kí lẹ́sìn ṣe pẹ̀lú wọn báwa dà wọ́n lè báyìí pétọ̀ tí ẹ tán nù ìyàwó bẹ́ẹ̀ orí òun ṣàgbápò pé yọ wọlé oko ọkọ rẹ̀ sí láyé mọ́ wọ́n bá jí Dejo nù sàárè ní pé ǹjọ́ wù ọ́ kó o ti tètè kú yìí ló kó òun jẹ̀rù kó òun ṣe fẹ́ mi wò ó kú jù báyìí lọ ni bí ó ti rí fẹ́ ni ọlọ́run bá ní ó tán. àwọn ọmọ Dejo wọn dẹrẹ tó ó pò fún bàbá láyé wọn ò tó rí bàbá wọn mọ́. bí a bá rẹ̀ tí ń wẹ́lkọ̀mù bàbá rẹ̀ pé dádì ẹ̀ka ọ̀sà àná láti ẹ̀rù tó máa dé kọ́ra àrùpé fúláìtì kan tẹ̀ kọjá àrùpé yìí ni àwọn ọmọ Dejo tó báyìí yóò ronú Dejo. bọ́lọ́hùn ti ṣe yín ní iyọ̀ ayé gbogbo onítíátà ayé bọ́lọ́hùn ti ṣe yín ní iyọ̀ ayé fún wa àáfàá kan lẹ́yìn náà nu ayé gbogbo tíátà àáfàá kan nìyí ẹ ṣe fíìmù míì wọn ò ní parí ìjà mọ́ fún ara wọn ni wọ́n pèrè àwọn pé mo ń bọ̀ fíìmù tí mo wò yìí fẹ́ lọ rí ìyàwó mi ìyá yẹn dùn kàn mí báyìí torí fíìmù tí mo wò yìí fíìmù míì yẹn ju fábílì àáfàá kan nìyí ibi ọlọ́run gbé ti yín dàbí. àwọn tó ti lọ dáàrí mọ́. alimautu afuna mamado. gbogbo àwọn tó ti kú nínú ní tíátà àwọn òṣèré tí wọ́n ti lọ tá a ti gbàgbé wọn ikú náà lọ palẹ̀ wọn mọ́ ó ti mú Dejo yìí lọ náà ni ò jẹ́ àrí wọn láàrin wa mọ́ èyí tí ó sì mú lọ tó ṣe bá àrí mọ́ gẹ́gẹ́ bí òtí sẹ́ni tí ràn yẹn lọ́wọ́ láàrin ara yín ń bẹ bí aláìsí. àwọn tó ṣe wàhálà tíátà wọn ò jẹ́ rárá wọ́n ṣàgbákò wọ́n dá lẹ́bi àwọn lọ́jọ́. alimautu afuna mamado. gbogbo àwọn ẹ̀pọ̀ fọ̀ wọ̀nyí gbogbo
gbogbo a máa ṣògùn nulẹ̀ gbogbo a máa gbé eléré ẹbí ni gbogbo tá a máa gbé dìrẹ́kítọ̀ ni nǹkan kan àwọn kan lọ bẹ̀rẹ̀ wọn ò jẹ́ wọ́n sì wàhálà fún un. Al-mautu afuna mamada. Àwọn bá a sì máa gbogbo bọ́lẹ̀ ọ̀lẹ́ ọmọ wa ṣe báyìí ó gbogbo bọ́lẹ̀ yín ni. Àwọn tó di ìwú tíátà kalẹ̀ wọ́n lọ bẹ́ẹ̀ ni wọ́n jẹ́. Ẹ̀yin wá délé ni wọ́n fi yín ṣe sáńbọ̀ọ̀lù wọ́n fi yín ṣe kínní bẹ́ẹ̀ lọ́gbọ̀rọ̀ ọ̀pẹ̀ bẹ́ẹ̀ nù ìwàdà yìí rí Ọlọ́run pọ̀ ó ṣe bẹ́ẹ̀ ni àjàlájà ní gbò láàdá àti kéèké sàgbàlagbà Ọlọ́run wá ọ̀tàn náà yín níjọ́ náà lọ́run wíyé tẹ̀ láwọn àwọn tó dá tẹ̀ ń ṣe yìí lẹ̀ wíyé tẹ̀lé wọn ẹnì kéé tẹ̀lé wọn Ọlọ́run fún àlùbáríkà sí fún yín ni. Fún àlùbáríkà sí fún yín ni. Al-mautu afuna mamada. Ẹ̀yin onítíátà ẹ dákun mo kí yín ẹ̀kú ayún ẹ̀kú ara fẹ́ra kù. Ní ìṣẹ́jú ní ààbọ̀ ìṣẹ́jú àákékulú wà láwùjọ. Ó ròyìn Ọlọ́run àwa fi bẹ Ọlọ́run. Òkú nìkan kí wọ́n ké fún. Àáké àwa fi bẹ Ọlọ́run. Ọlọ́run wọn ṣàánú Kẹ́mi Àfọlábí. Àdánwò kan tó lè fún yín báyìí. Níbi tí ọjà sí Ọlọ́run nìkan ló yé. Ẹ jẹ́ kí bisimilayi kẹ́kúrú aláwọ̀ kan Ọlọ́run kó ṣàánú ẹ̀. Amina. Ọ̀ya Bismillahir Rahmanir Rahim. Qul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Amin. Bàbá pírẹsidẹ́ntì fún gbogbo tampan tí ANTP náà wà ń bẹ inú ẹni tí inú rẹ̀ bàjẹ́ kìlìṣẹ̀ yẹn méjèèjì nìyẹn pé kókò náà ọmọ lẹ́yìn ìwà ni wọ́n lọ. Ẹ̀yin ọmọdé ẹjọ́ wọ́n fẹ́ sọ fún yín pé kẹ́ ẹ wò kékeré wọlé tí bàbá yín tán. Ẹlọ́gùn ẹ̀yẹ bí Dejo Tunfunu ẹ̀wù kì í wọlé tí Dejo tán ọ̀dọ̀ yányán. Wal-mautu yufni man baki. Dejo ní lọ Dejo Tunfunu tó wọlé ní ọ̀parí. Wal-mautu yufni man baki. Ìyàwó Dejo akínyìn ẹkúpẹ́kú fún ọkọ ẹ sì lè rírú ẹ̀ mọ́ yóò ní gangan ọkọ àtìyàwó tíyàwó fi gbádùn ọkọ ẹ̀ obìnrin bí àdó gbígbé kò sí pé mo lè ṣe fún Àkànbí kò ní bínú ojoogun yìí wò lára tiẹ̀ omi ò pé sọ́kọ̀ mi òun yìí máa ka ọ̀rọ̀ fún tiẹ̀ ó ti bínú lẹ́ẹ̀kan tó ti dá ọmọ àlọ́ òun ní kankan tó gbọ́n ara tí ọkọ rẹ̀. Ẹ̀yin ọmọ ẹ má kọ́ kàlẹ́ nìkan àwọn ìtàn yẹn bí wá sí tiwa ẹ máa pe Ọlọ́run yín ń bẹ nínú àwọn eléré tíátà tó yẹ pé ọmọ tí Dejo bí dọ́ọ̀bù ẹ̀ lòún bí ṣé ní àwọn ará tí yín pẹ̀lú pé yóò gbé sẹ̀mú 10 kg wa èèyàn bímọ bíi 14 ní àgbégbà náà tọ̀ ọ̀jà tẹ lọ gbé sẹ̀mú méjì 10 kg méjì kí lọ gbé fáwọn ọmọ Dejo níbo. Bàbá yìí ti lọ ẹ̀tẹ̀ pamọ́sẹ́ ẹ̀sì ìṣera yín lọ́kàn. Wal-mautu yajma'u fi thara bayna al-mun'ami wash-shaqi. Ọ̀wẹ̀ ìwò ẹ̀yìn ni ó wò ìwé èèyàn lẹ́wọ̀ àdémúta. Wal-mautu wa ma wara. Ẹ máa rántí ikú gbogbo wa tá a wà bí ẹjẹ́ á máa rántí ikú wà máa wàrà àti ti bẹ lẹ́yìn ikú ìwọ ló ní ilẹ̀ elórí ẹbí ó sì gbé mọ gbẹ́sẹ̀ ní èmi àti bàbá yín ni wọ́n jọ bí èyí tó bá mi dín ẹ̀rọ ẹ̀yàn ọmọ ẹ̀ yọ lọ kò ní wálé mọ́. Wọ́n gbà tó ṣe wàhálà wọ́n sì gbà lọ́wọ́ ọmọ rẹ̀ wọ́n sì gbàgbé
lóòótọ́ yóò jìyà lọ́dọ̀ Ọlọ́run àmọ́ gbàgbé ikú ní fà á. ẹ lọ́mọ ẹ̀yin ọmọdé ẹjọ́ ẹ̀sìn ra yín lọ́kàn ẹ̀sìn wọ ara yín mú bẹ́ẹ̀ báwo ẹ̀yin báyìí ẹ̀ lè rí ẹnì gangan Ọlọ́run nìkan lẹ́yìn ìgbéda pé yìí ìyẹn ń dì. ẹlòmíràn ní dé yìí mọ́ tí ẹ̀ náà tó lẹ́rù kì í ṣe kó ṣe ká èèyàn bímọ méjìlá òun náà sáré bó làwọn ṣe yí ló ṣe dé èèyàn ṣé jẹ́ wàhálà ti gbẹ́jẹ́ lọ́wọ́ àwọn ọmọ Dẹjọ́ Dẹjọ́ ti lọ àmọ́ ẹ̀yin ọmọ Dẹjọ́ ẹgbà pọ́lọ́ wọn lọ. wàlí mọ́tà fàbíkúrin wọ́n máa wàrà. ẹ bá wọn ti kú ẹ̀sìn bá wọn ti dín bẹ́lẹ̀ yẹn. fàmí ti gbàrà. tàdúrà ẹ̀ tó kọ́kọ́ bọ́sẹ̀ fún ikú kò sólú ẹ̀. ونقول الفصل الذي ينكشف به الهال فلا يستبي والقبر روضة من والقبر روضة من الجنان أو حفرة من خطر النير إن يكن خيرا فالذي من بعده. ẹ dákun gbogbo ẹni bá ní àpò ẹ bá jókòó lẹ̀ à ń sọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run tó ju bàbá alábàbá ẹ fi bọ̀dì lọ à ń sọ̀rọ̀ Ọlọ́run ẹ jókòó lẹ̀ ẹ dákun ẹ jókòó lẹ̀. والقبر روضة من الجنان ẹ dákun ẹ jókòó lẹ̀. أو حفرة من حفر النيران إن يكن خيرا فالذي من بعده أفضل عند ربنا العبد. adébíyọ̀bí Dẹjọ́ ní ìgbàlódé ẹlòmíì ní sèkò sí ní sọ́kó ni tí ó fi jẹ́ sọ́dọ̀ rẹ̀ kẹ́mi kìíní yìí ó lè gùn ó tọ̀ wọ́n sì ní sọ pé Dẹjọ́ lónìí yóò sì máa lò ó làgbà títí wọ́n ò rí. إن يكن خيرا فالذي من بعده. ẹni ọba Dẹjọ́ ẹni ọba jágbà ìwọ ló kù ní Dẹjọ́ ẹni ọba jágbà agbáwọ̀dà sẹ́fẹ̀ẹ́nì abdulfatahida ìwọ ló kù ní Dẹjọ́ ọwọ́ dọ̀wọ́ rẹ o bàbá rẹ fẹ́ yìí lẹ̀ fún bá a ti ń wo ìyàwó Dẹjọ́ bá a ti ń wọ èyí yòókù àwọn Dẹjọ́ ẹ wá síra yín lọ́kàn bá a bá ní kó ní 10,000 lọ́wọ́ àbúrò rẹ̀ kan wá gbé owó náà dẹ̀ máa fún kan bí 6,000 ronú pé ẹ̀jẹ̀ kan náà ní omi kan náà ní 5,000 wáyé kò sí omi. Fawailun. nígbà Dẹjọ́ tí ó pé èdè olólùfẹ́ òun ní bẹ́ẹ̀ ní òkòtò yìí gbogbo wa lájókòó yìí ooru mú ní ilẹ̀ gbóná ní gbogbo Dẹjọ́ bẹ́ẹ̀. والقبر روضة من الجنان. ẹ máa gbọ́ ikú etí fẹlẹ́ yìí rí ọ̀dà ọ̀wọ́lé oní ẹ̀ka yìí sí ẹ nínú orí mú mi tètè gbọ́dọ̀ nígbà sàárè wa bẹ́ẹ̀ ọ̀rẹ́ inú ilé mi self-contained kódà bí mo mọ bàtà sí ni màá bá àwọn bàtà slippers tá a máa bọ̀ sí ni ẹlòmíì sí ó sì di wèrè látara bọ́ọ̀lá yìí. bàbá wa ìmọ̀ mọ́gà ẹjọ́ kò lè bàbá ó ní ibi tẹ̀mí mọ̀ bọ́ bàtà sí ni àwọn bàtà slippers tá a máa bọ̀ sí ni a máa ń ṣu sẹ́wọ̀n ń tẹ̀ sí ni yóò tẹ̀lé yóò náà sọ báyìí ó kéwì ìlú àyè bá wọn ti wọ́n ti fi ní yíyọ̀ tí a. والقبر روضة من الجنان. ayé dá wà nú ẹ ẹlòmíì du ipò Ọlọ́run ti ń wọ́n ọ̀nà báyìí pé ipò nìyẹn ni ó sì pa. أو حفرة من حفر النيران. àwọn tí àwọn apá wọn náà làwọn ti ń bẹ lẹ́yìn rẹ̀ tí wọ́n ṣe tó àkàṣà bàbá bò sírú ẹ̀. àwọn náà wọ́n tó sí ọdún sí ìdókò rẹ̀. إن يكن خيرا فالذي من بعدهم. ìwọ tọ́lọ́ bá gbà fún jòkó jẹ́ ó ní kankan tó ṣe fọlọ́hún àfọ̀sí ọ̀rẹ́ Ọlọ́run mọ̀nàmọ́ná èsì ìdíwẹ̀lì tí ó pa wọn ọ̀la ní gidi ni. أفضل عند ربنا العبد. mọ̀nàmọ́ná èsì ìdíwẹ̀lì tí ó pa wọ́n sì tó owó kíní ọ̀hún jọ ó sì dòótọ́. èso bẹ̀ wọ́n ní òkété ní ọ̀yẹ́ wọ́n níbi tí màá ṣe nù wọ́n bá yọ irú yẹn fún bẹ̀
wọ́n bá ń pẹ́ wọ́n tó mẹ́rin ibẹ̀ tó ti tóbi wọ́n ní òkété ni ẹ̀wò agbárí ẹ̀dá kan bóyá managing director òun lágbárí rẹ̀ jẹ́ fẹ́rẹ́ múlí òkété. agbárí èèyàn kí ló mi báàlú wo ló ń ṣe tó pé kò sí irú ẹ̀ irú ẹ̀ gbọ́ wo ni ò sí. irú ọlọ́run nìkan ni ò sí bó o lówó irú rẹ̀ ń bẹ bó o mọ̀rọ̀ sọ ẹni ó ju ọ̀rọ̀ ń bẹ bó o mọ̀mọ̀ràn gbàyàn ẹni tó tún pààyàn mọ́ra tó tún lálùbáríkà ti jẹ́ lọ ń bẹ. bó o bá lọ́gàá lọ jẹ́ gbogbo yẹn lọ ń kọ́ńsẹ́ tí wọ́n ń fi rí ibẹ̀ nìkan lọ́kọ̀ wọn náà. ṣé bá a dìbò níwọ̀n? ààyè tá a wà yí adébẹ̀ nìyẹn adé lògbà tiwa bẹ́ẹ̀ bá nìkan ká má lò ó ọmọ àbí rírìn lọ ni o ọmọ tọrọ kí wọ́n pa ọ́ yóò fi rírìn lọ kí ni bá a ti jókòó ìjọba ní kálukú ọmọ tú ara rẹ̀ níṣẹ̀yìn jẹ̀mọ́ pé kálukú ọmọ tú ara ní ti ń bẹ ní ara ẹnu mi ẹ̀ pé àwa jagun ní ìrìn nígbà tí èsì pa àwa jagun ní ìrìn nítorí kí ni o ti rí ayé rí wọ́n ti fi ayé hàn. ẹni àwọn ìyá wa bá dájú kọ àwọn ìyá wa Air Force ẹni wọ́n bá dájú kọ sí ti ọba ni àwọn ìyá táwọn burú kò ní pa ọ́ gẹ́lẹ́ kò fún ọ sọ wọ́n lẹ́nu kó wọ́n tàdájà wọn jọjà ní oṣù tó kọjá wọ́n ní kọ́kọ́ méjì rẹ̀ gan lọ ọwọ́ àdìrẹ no network kálé wọ́n àgbà àwọn aláàjì èsì wa àwọn aláàjì gbọ́rọ̀ tẹ́lẹ̀ wọ́n gbé pàtó okùn wọn tó náà nílé gbọ́rọ̀ dáadáa mọ́ ẹ bá ń kọ́lá yìí jáde ní ayé wọ́n bomi wá sọ̀rọ̀ àti mo ní jáde ní ohun tó mú tó ìkádùkú bẹ́ẹ̀ ta ní àwọn ìyá wa nípa ẹ̀yin àjẹ́ ìgbà yín mọ̀ pé ẹ̀ sí o ẹ̀ tó bá lẹ̀ sí ni ẹ̀ hàn lé mọ̀ àmọ́ ẹ̀ dá. yá abúdá ramani. Dejo Tunfunu. Kunta fil qabri wahida farida. Ìwọ Dejo Tunfunu wọ́n nìkan bẹnu sáré báyìí wahidan ẹ̀yọ̀kan faridan aso. Onturi waraka. Dejo Tunfunu wọ́n bá ń gbọ́ tá n bá wí ìwé ẹ̀yìn rẹ̀ wò. Onturi waraka. Dejo Tunfunu dákun wà wọ́n mọ́ àwọn ni wọ́n ń bẹ ńlẹ̀ yìí. Onturi waraka. Dejo Tunfunu dákun wà wọ́n ẹgbẹ́ yìí àwọn ni wọ́n pè. Onturi waraka. Ẹ̀yin àdúgbò Tunfunu ẹ dákun ẹ má gbàgbé Dejo ẹ bá rántí ẹ máa ṣàdúrà àwọn ẹ̀dá fún ọ̀pá kìkì ṣe dáadáa fún ara rẹ láyé tí ẹ bá ọba ọlọ́run yóò ti dáa ni. Tẹ́yìn tí wọ́n tí ẹ jẹun ní àgbẹ̀ ọ̀ ilé wọn náà nì. Wọ́n ní kéèyàn dé yàrá pàjá láago mẹ́jọ. Tráfíkì mú wèrè kó tó dé bẹ́ẹ̀ á ń gbé ilé wọn náà nì. Ìwàlọ́wà fáàkì ní kéèkì kankan. Wọ́n ní ọ̀rẹ́ tí a rẹ̀ lákòókò àlùyọ̀ wọ̀nyí. Ọlọ́run ò sì sọ déètì tí ó pa ìdọ̀kan fún wa òjijì náà yóò di. Kọ́dí sharafaka Allahu. Ẹ̀yin ọmọ Dejo Ọlọ́run gbé bàbá yín ga láyé ayé mọ Dejo Ọlọ́run fún un níyì látàrí eré tíátà náà. Al-mautu babun. Ikú tẹ wá rí yìí o ojú ọ̀nà ni o entrance. Wa huwa yakshifu asrarakum. Gbogbo ọmọ tí ń bẹ nínú ayé tí ìjọba nẹ́bẹ̀ Ádámà ikú ni ó tú àṣírí gbogbo wa. Ikú bọ̀ wá tú àṣírí rẹ̀. Badir qabla hululika fil qabri. Dàpọ̀ ọ̀ya tètè sí ọlọ́kùn yí padà kó tó dìgbà tó ọ̀ láǹdì sínú kòtò. Ògìgì ní kòtò yìí dé ẹgbẹ́ bá ti dapá kóde náà tẹ́ pẹ̀yìn dà. Àwọn mọ̀láìkà ló sì pé méjì ni wọ́n sì jí báyìí. Tọ́ba ìgbẹ́ fún ìgbẹ́ dapá kó níbo ni àyè ọ̀tẹ̀ omi ọ̀pọ̀ lójú ẹ̀. Li'anna al-mawta Torí pé ikú tẹ ẹ rí ni. kalimatun mukawwanatun min salasati harufin. Gbólóhùn mẹ́ta náà ni alifábẹ́ẹ̀tì mẹ́ta àlèmọ́ náà ni. Sa'alatun nutiqi. Mo bẹ̀ ọ́ ọ̀rọ̀ tó bá máa sọ dákun sọ ẹnu rẹ dáadáa dákun
gbà pé ìtọ́lọ́run bá ṣe fún wọn ó ṣe dọ́gbọ̀ ẹ̀fẹ́ lòdì gbogbo wa kọ́ la á sì ga láyé ẹ̀yin ìgbọ́n wọn hàn bẹ́ẹ̀ yìí gan ti hàn yìí tí ò sí bẹ́ẹ̀ bá fẹ́ lọ gómìnà láti get this guy wọ́n fà yín láṣọ ya bẹ́ẹ̀ náà lẹ́nu ṣe lọ ẹnì kan òsì wo kí lè ṣe fọ́nà tó fi ṣe bẹ́ẹ̀ lójú ọ̀nà ṣe ẹ sì lọ́ta ẹni ọba lọ́ta tọ́ta bá sọ̀rọ̀ sí títún adáhùn tó yẹ èmi náà wá fẹ́ fèsì láti máa ṣe kékeré tó gbé Mukari ọ̀rọ̀ tó sọ wèrè lẹ́nu nígbà kò sí tọ́pọ̀ bọ́ bá dáa fún ọ máa retí ẹni tí ò dáa fún yọ tàkù rẹ̀ bọ́ bá yẹ ọ máa retí ẹni tí ò yẹ yọ àtàkì rẹ̀ bọ́lá bá yọ jẹ́ èèyàn máa retí ẹni tó jẹ́ rí iṣẹ́ ó jẹ́ rí díẹ̀ ó jẹ́ tè díẹ̀ àwọn èèyàn wà kan wọ́n ní ẹ̀ tó kú sí tó kéyìn máa fi hàn ní pé ṣe ẹ̀yìn rí yóò rí lórí pọ̀ láti wà wọn dáadáa kankan náà làwọn nídìí wọn ní kéwìn wọn ò tí ì njọ tí wọn ní ìdìbò ìsọ òun ní gọ́ńtà ti kápá bàbá tó wọn ní ẹ̀mí pa olóṣì dájú bàbá tó fún olóògbóni ẹni àwọn ògbóni ẹsẹ̀ kan tó nù gbogbo yẹn jẹ yálà yàyà lọ́dọ̀ lọ ògbóni bọ́ ẹ gbó bí ajájú àlùkí àmọ̀ yìí. ṣé wàá ní nǹkan náà sọ bàbá tó èdè òkè wìrì bọ́ọ̀lù wọn ṣe ọ̀rẹ́ dàlú ìlú káyì. Wọ́n ti wèrè mọ́lẹ̀ nítorí agbára àkèlè ráyé wọ́n gé ètè wèrè. Wọ́n ti wá gé tán nítorí èké wá gé tè tẹlifí ni wọ́n gé. Fàádán lọ́dún ṣàdúrà. Ẹ dàbí ọ̀gá láti ẹ máa bọ̀ ní. Ọlọ́run àwọn ọmọdé jọ ń bẹ́lẹ̀ ọ̀gá láti ìpàdé báyìí ti tẹ́ nínú plane láti kàdí àbí àti èyí tí ń kọ́ ní tẹ́nu ẹ̀ mú ní abẹ́gbẹ̀dá yìí ṣe é fi àwọn mẹ́ta nípa ìlú plane. ọ̀gá láti mo fẹ́ kárí ìkankan tó pàtàkì pàápàá fáwọn ọmọdé jọ ọmọdé àti pé ẹ̀ náà àti wọ́n ìsìnkú ìlú pápápá kábíyèsí túká kálukú sì túká lórúkọ tí yín nìkan ìlú ẹ̀kọ́ 50,000 naira. Ìbálòpọ̀ tó lè lu ayé sẹ́. Gbogbo ẹjọ́ bá ní àká àbùkù sí ọ, ọlọ́run yóò lọ sí ìjà rẹ̀. Amina. 50,000 naira. Bàbá, ó fún wa ní 50,000 naira. Ó mú 10,000 naira. Èmi ò mú 5. Bàbá ó mú 5. Ẹ̀yin ọmọ Latin yóò fún yín 50,000 lọ́jọ́ tàbí ìṣídàdà ṣídà máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi àgbà ẹlẹ́gbàá kọ́ farabalẹ̀ ọ̀fọ̀ lọ́gbẹ̀ẹ́ yìí níbi tó yẹ ká àtẹ̀tẹ̀ débi ọdẹ abáyé àti ń bá dáadáa bọ̀ àtúwálé bí ó tún dà wọ́n á tún báyìí mo ti gbé láti ẹlẹ́sọ̀ọ́ máa bọ̀ bàbá lè yọnu ẹlẹ́sọ̀ọ́ máa bọ̀ gbogbo wàhálà tí wọ́n máa lọ sí máa lo gbogbo ẹ̀ ọlọ́run tó wọlé tó ọwọ́ yá ẹ̀rọ̀gbẹ̀ èyí tẹ́yìn ló tàlàwọ̀ tó ìrìn ká lákọ̀ ó ti wálé ọlọ́run wá mú ọwọ́ fún ọlọ́mọ tẹ́lú ẹ̀ ju tiẹ̀ lọ ọmọdé bá ń sọ̀rọ̀ òwò tó bẹ́ẹ̀ ọmọ yẹmí òwò tó bẹ́ẹ̀ ọlọ́run tẹ́lọ̀ sá ti ṣe dáadáa ọlọ́run pèsè ẹ̀rọ yọ lára ọmọ tí bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ dùn ju tiẹ̀ lẹ́sọ̀rọ̀ èrò fìgò sójú mo fẹ́ gbowó ni èlò ni ọmọ àtẹjọ ọ̀gá ti fún wa ní kùkù. Mo fẹ́ sọ bíbí láti enjoy especially ọmọ èèyàn mọ̀ pé
bàbá àwọn èsì yóò mọ̀ dandan náà ní káwádìí tí ìṣídàbí bá rántí ìmídélé tí wọ́n sí tẹ́tẹ́ kóníkàlùkù máa contribute fún 20,000 instantan níjọ náà mi ò kúrò bẹ́ẹ̀ pé ó dáa ọmọ ayé ó máa jẹ ọmọ títí ìjọ mẹ́jọ nítorí kálukú bá ní kó contribute to about 20,000. ara bí ìyàwó mi sọ fún ju èmi la tọ́ ọmọ mi nítorí àwọn Yorùbá kan bẹ́ẹ̀ díẹ̀ kó máa sọ tí ẹ̀yìn o mi ò tí ì rí kọ̀mẹ́díà tó níbi ìdẹ̀jọ́ mi ò rí kì í ṣe pé ọ̀rọ̀ rẹ̀ ó pọ̀ ó dàbí ọmọ wa kan tó wá láti Kwara tẹ́ ẹ̀ sọ lẹ́ẹ̀kan ní Òkèlè kì í ṣe pé yóò sọ̀rọ̀ àsọfẹ́ dákú àbájọ sọ pé ìpínlẹ̀ rẹ̀ yìí ìyá ọgbà sílẹ̀ ìjọ ti rẹ̀ níbọ̀ àsùnkọ́ ọmọ rẹ̀ náà wá fẹ́ tó kí a máa jẹ́ jẹun ọlọ́run ní kíkọ́ ikú nígbà ọlọ́ọ̀dá ìlágbà àtọ́bìnrin àtọkùnrin yín nígbà mí ọlọ́dẹjọ́ bọ́ọ̀dì ẹ̀ lásìlásì mí abẹ́ ìṣẹ́wájú bọ́ọ̀dì tí èmi lè ṣe lélẹ̀ tí èmi lè ṣe lélẹ̀ tí èmi lè ṣe lélẹ̀ mọ̀yìn dọ́dọ̀ mi láàárọ̀ nàdà pátá náà máa ṣe tó tẹ́ náà. Máa bọ̀ wọ́n ti ta báyìí mọ́ owó ni wọ́n kọ́ owó wá ná owó dà náà. wọ́n fi Àfọlábí lé wọn wọlé bọ̀ yìí. Àtúndé ẹlẹ́kùn ṣáìṣáìdà ẹ bá ń pè ṣáìṣáì àwọn tó ní bí ìgbìjọ náà aṣáàrí tàbí ìṣe ló bá ní wọn ní bẹ́ẹ̀ dáhùn sí wa nígbà tí program bá parí bọ̀ ó fẹ́rẹ̀ tó bá tó parí náà wọ́n máa tún lọ́nà ṣáìṣáì ti fún wa ní 500 plus ká máa fi ṣe lé lọ ká máa fi ṣe lé Dẹjọ lọ ẹgbọ́n náà tóbi. Allahu Akbar. ìlànà máa bọ̀ kọjá obìnrin yẹn. ẹ dákun àwọn farabalẹ̀ o. ṣáìṣáì ó lóun fáwọn ọmọ Dẹjọ gẹ́gẹ́ bá a ti sọ̀rọ̀ pé kí á fún ìbò fún ọ ní 100,000. Ọba ní kò ní owó tó fi torí ayélujára ní wo yọ sí ìmúdànù rẹ̀ bá ń gbé. Kíkà ọba ń kalẹ̀ o. ẹ kọ́ lẹ̀ sáà láti BBC ní sáà. ẹ lábẹ́ bá ń pẹ́ ìyàwó sọ nìyí. Bọ́sẹ̀ Adégbèyí. Ìyàwó ṣe ń sọ ní àdè. Inú rẹ̀ máa dùn. Gbogbo tó ń fẹ́ lọ́wọ́ ti mọ̀. Kí ló ti sọ? Báwo pọ̀?
nípa tí kò ní dúpẹ́ lọ́wọ́ náà torí gbogbo nǹkan wọn kà máa dúpẹ́ rẹ̀. Kékeré báyìí ló fi ìgbà ìjẹ̀jẹ̀ lọ sí ọmọ mi ìjẹ̀jẹ̀. Tí wọ́n sọ wípé ọmọ mi, ó jẹ́ ẹni tí bí ìgbà tó jẹ́ ká jọ ń pè mí. Ó dẹ̀ wà lára tó jẹ́ kí n ṣiṣẹ́ tíátà dáadáa nítorí pé gbàkájọ ń ṣe èmi òun ẹ̀gbọ́n wa ilé ní sọ́ọ̀sì madam ṣáájẹ́ orí ọ̀dọ̀ àlàjá lórí ẹ̀gbọ́n wa a gbọ́ pé wọ́n ní Dejo ó ṣe àìsàn kó tó di pópó ni a dẹ̀ rí pé. so wọ́n á ṣẹ́lẹ̀ débi kúrò lẹ́nu sọ́ọ̀sì wà lórí ìdúró wọ́n débi kúrò lẹ́nu so àti chipa lọ ìṣòwò láti kúrò kí wọ́n á kúrò ní ìwà kí lọ́ máa gbé ní yàrá kan tọ́jọ́ fẹ́mi. ó ní ibi tí mò ń drive ẹ fẹ́ béèrè ni pé àwọn plans owó ní fáwọn tó dàgbà. ok. alákọ̀wé ní nínú sọ̀bọ̀ tí ó jẹ́ kó ṣe é. ok let's go. ìyá àti ọmọ. lásìkò yìí ohun tí máa ṣe gẹ́gẹ́ bí mo ti máa yí ọ̀pọ̀lọpọ̀ ìwọ́n tí máa ṣe kọ̀ǹtínọ́ọ̀sì ọ̀pọ̀ náà máa fún wọn ní ìfúnná. ṣé nọ́mbà láti nù ní. nọ́mbà láti nù ní. ọlọ́run ló ní kí wọ́n máa lérí ó dábàá yọ ọkùnrin ní pé màá gbìyànjú torí pé pé àwọn ti wọlé pé àwọn kan tí wọ́n rí ọlọ́run àti ètò gbogbo ṣé máa bá yín sọ̀rọ̀. owó dáa. Mo mọ̀ kó lè wá pẹ̀lú àwọn ọmọ wa bá mi kí ẹjọ́ àbálá. Yá bọ̀ má bọ̀. Ṣé dàda tàbí ni Ahmed property gbọ́? Ó ti tẹ̀lé ti méje. Ahmed property má bọ̀. Àwọn ọmọdé ìjọ mi kí ló ti mú wọn wọn ló ti kọ́ wọn sọ pé ìlú ìlú ó jẹ́ ìdánwò tó fẹ́ ẹ dákun ẹ fi ọlọ́run tó ti jẹ mọ́ àwọn akíbẹ̀ ìjọba wù ọ́ fún ọ sí ọ láwọn ọmọ yìí àwọn márùn-ún òun fún ọ ní one pro ẹgbà ìlú lẹ́yìn. àtàwọn ọmọ yìí àwọn èèyàn lẹ́yìn. àdéhùn dé bẹ́ẹ̀. Àdéhùn tó ń bẹ láàrin Ahmed property àti Dejo olùdíje ẹ̀. Ọ̀wọ́n tó kílẹ̀ àti wáyé. Kílẹ̀ àti wáyé. Interview, yes. Short, just one short. Short one. Ẹ dúró. Ayọ̀mẹ̀. Aláyì Táyé. Sọ̀yà. Action. Ọ̀rẹ́ Dejo ni àdèmàbọ̀ ọ̀rẹ́ Dejo. Go. Orúkọ yín àti ipò yín ní. Ẹ dákun ẹ farabalẹ̀. Bàbá Máìkì ọ̀rẹ́ Dejo ni. Káàkà kan àwọn ẹ̀sìn wọlé kí lè ṣe báwọn ọmọ wọ̀nyí. Báwo ni ikú olóògbé ìṣeré lára yín báwo ló ṣe rí pé. Aláàjì Táyé ní kọ́lọ̀ wọn forí ti Dejo. Ẹ fi sàmì ibi wọ́n sọ̀rọ̀ ẹ̀ lójú ẹ̀ ló bá àrùn. Ọlọ́run ẹ̀wọ̀n láti dá ilé tó rẹ̀. Ọlọ́run fún yín ní 100,000 kẹ́ wá gbà lọ́wọ́ orí mi owó kò fún yín. Torí tiwa, kò ní kò fún yín àwọn àwa ìlú ìgbà tí bàbá.
ẹ dákun o nígbà tó ṣe lẹ́sẹ̀ gbé àrùn púpọ̀ bí àyè ẹ máa fa ní ọkọ̀ mi ọmọ tó wá ní tòun dà nígbà tó ń fọ ọba jẹjẹ ni o. mọ́fì àkọ́dábídà ẹ bá ń ṣe mọ́fì ọmọ mi dáadáa. Orúkọ yín. Yàrá wọlé tẹ̀lé wọn. Múkàrè. Báwo ni ikú olóògbé Dejo Tunfunu ṣe rí lára yín? Àwọn tí mo pè ní ẹ. Eré gbogbo ìjọba ní ìjọba pẹ̀lú ọ̀dọ́ wa ní ìjọba tó bá àpá àná. Iṣẹ́ bí mo ṣe dá ṣe. Bí ọba rẹ̀ ti lọ́gbọ̀n, ẹni tó ti bá àtẹni tó bá Múkàrè. Ẹ̀rọ bàbá fi Múkàrè ẹ̀jọ̀. Lórí àti lásìkò ìṣòro ṣe kó bẹ̀rù. tó wá di tó jẹ́ pé ọlọ́jọ́ wáyé onítọ̀hún yẹn. Àti BBC. Ẹ̀yin jọ̀wọ́ ẹ̀jẹ̀ àwọn àwọn tí ń ṣe wọ́n sọ fún wọ́n lè ṣe ẹ̀rọ̀pọ̀ ìfarabalẹ̀ ẹ̀rọ̀pọ̀ ìfarabalẹ̀ ẹ̀jọ̀ ẹ̀wà wọn tó ṣe ojú tó ń ṣe ìwọ̀n ìwọ̀n. Bọ̀lúwọ̀dà bọ̀lúwọ̀. Ẹ̀dá kan kára tó onímọ̀lẹ̀ yìí náà bọ̀. Ọmọ ìlú wa àbúrò mi ò kéré náà bọ̀. Ẹ̀dá kan òkìkí akọ́lá lè di ẹ̀dá. Ọmọ Dejo kẹ́kẹ́ ní ẹ̀. Ẹ ṣeun gọ́sà. Lọ́dọ̀ bọ̀ kí ló wí? Lẹ́nu rẹ̀ ọdún. Ẹ̀dọ́gùn kí ni wọ́n ti? Ọlọ́run ò ní kí ìlú ọkọ̀ fi ọgbọ́n. Ọlọ́run ò ní kí ìlú ọkọ̀ fi ọgbọ́n. Àmín. Ọgbàrún wọn. Wọ́n tẹ̀ bọ́lá yìí. Àwọn ọmọ yóò dọ̀ ọ́. Àmín. Ó ti yá. Individual là ń sọ ni ọ̀ya a lọ sínú ilé kí ni tó kọ tiẹ̀. Múkàrè ọlọ́run fẹ́yìn ọmọ Dejo ní 50,000 naira. Yẹ àwọn bàbá méjì sọ̀rọ̀ bàbá ìmọ̀mọ̀ dàkúté ìjà tó bá ti jà. Tẹ bá dé òtẹ́ẹ̀lì rẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ní. Pàrọ̀ ìlọ́yọ̀ ọjà níta ọjà ayé ìta lásìkò àwẹ̀. Àfẹ́jọ́ ọ̀daràn kàfàrà. Báyìí ọmọ àrùn tó yókù tó wà. Mọ́bì ọwọ́ atókòròkòtò ọmọ tó lé ní. Mọ́bì kí ló ti bá àwọn ọmọdé yọ. Ọlọ́mọ tí ilé ọkọ̀ lórí àwọn ọmọ tìyẹn náà. Kí ló sì. Mọ́bìnrin ẹ̀wù fún ẹ̀yà àtẹ̀tẹ̀yìn eré yìí kó ṣe lẹ́nu báyìí. Mọ́bì Àfọlábí ọlọ́run fún àwọn ọmọ Dejo ní 50,000 naira. Àwọn àti ọ̀la. Ẹ ṣeun gọ́sà. Orúkọ ọlẹ́ẹ̀kọ́ sí. Wọ́n gba owó etí parada. Ẹ̀yin ìjẹ́ tí mà wà ní ìpò TV. Ẹ dàbí ẹ̀yà tó ń gbà wá ká fẹ́ gbowó. Lọ́wọ́ tẹ́lí tí bàbá òkú àwọn ọ̀sọ̀ kẹta fún ọkọ̀ wá fún ọ ní. Tẹ́lí tí wọn. Bàbá ẹ fọwọ́ ra lé ní ẹ̀sọ̀ kankan ọmọlúwàbí ni. Ẹ fọwọ́ ra lé ní ẹwà sọ̀ kankan yóò pè é lówó. Ràyí dọ̀rùn. Wọ́n gbà owó nǹkan. Àlówó wà ń dé.
La ilaha illallah. Ó ṣe ní ilé wa. Gbàdúgbò. Báwo gbogbo ọlọ́run. Gbàdúgbò wà ní ẹ̀ẹ́dẹ́gbò kí lọ bá tè àgbò ìdìbò rọ̀ fún àwọn ọmọdé o àgbẹ̀dẹ́ fọlọ́wọ́ nìyí. Àgbò ìdìbò rọ̀. Ó yẹ kí ẹ máa mọ tẹ́ ń múlò ní. Gbàdúgbò. Ẹ̀yin ọmọ Dẹ̀jọ́ èmi ni ẹ máa ń lò. Gbàdúgbò náà ń fún yín ní 30,000 ní àǹfààní. Ọya kò sọ̀rọ̀ fún ọ. Ilé 2 million kílẹ̀ bá dá. Ẹ má sọ fún wọn fi ẹrẹ mi ní. Ṣé wulẹ̀ fi máa tẹ̀lé? Ẹjọ́ mẹ́fà ní pẹ́lú ọkọ̀ máa ìdánwò sí. Pété ni. Ẹ̀yin náà ti gbọ́ àmì ẹ̀mọ́ òòjọ́ mọ́. Bàbá wa ìmọ̀ bá gbà fún gbogbo òlú yìí. Gbogbo àlú. Ìgbórè àlú. Ẹ̀fà tí connection bá ti pọ̀jù rere mọ̀ ìjọ òun gbogbo rere. Bàbá ní Dẹ̀jọ́ òkè inú àwọn tó wá nínú pé nínú ìlú àwọn ẹ̀ lọ́nà wá fi Dẹ̀jọ́. Wọ́n Dẹ̀jọ́ tó lọ́nà wá fi sínú ìtàn. Bàbá ní owó àbí àwọn fún yín 10,000 naira. Wọ́n á fi wà. Ìlọ̀dọ̀ Lálá. Bọ́sẹ̀ kí ló ṣe Lálá? Lálá olóhùn fẹ́ ìyàwó ẹ̀yọ́ ní 50,000 naira. Ìwà yẹn ti òun dà. Ṣé ìpínlẹ̀ àkáǹtì lọ fẹ́ gbà? Ìwà náà kí wọ́n fún mi ní àdúrà sọ bẹ́ẹ̀ ṣe. Ọ̀ya ti já. Ìdá ti já. Ókèlè bọ́sì. Ókèlè kí ló ṣe? Kí ló fẹ́ ṣe fáwọn ọmọ ìlú? Ókèlè ọ̀hún fún ìrọ̀mọ́ Dẹ̀jọ́ ní 20. Ẹ̀dùnkẹ́ bọ́lá wo? Yẹ owó àdá. Ẹni tó kọ́ ẹni dìbò mi. Òrèrè yẹn gbé yìí. Tàbí ló pọ̀ lọ́ra gíní. Ló pọ̀ lọ́jọ́. Ló pọ̀ lọ́ra yí ọlọ́pàá yẹn ọmọ rẹ̀ yọ ní 20,000. Only 22. Àtẹ̀wò ní ká máa fáwọn tẹ̀sí nípa lórí ìdílé rẹ̀. Ọ̀túnba ọ̀túnda ọ̀fẹ́ tó lọ lẹ́yìn o. Abíọ́dún ọ̀rọ̀ pọ̀dà ọ̀rẹ́ mi fún rẹ̀ òun lò. Ó lòun fún àwọn èèyàn ní 20,000 naira. Abíọ́dún ọ̀rọ̀ pọ̀ ó lòun fún èyí ní 20,000 naira. Báwo ni ọmọ ṣe làdá àtẹwọ́ àjọ ọ̀páráká pọ̀ ọ̀nàmẹ́sọ́ àwọn ọ̀dọ́. Ẹ̀yọ́ mọ́ Báràká olóhùn fún yín ní 30,000 naira. Èmi ni rẹ́tọ̀ ẹ bá wò. Ẹ̀yin ọmọ nìjọ adarúmọ̀bọ̀. Tẹ̀tẹ̀ Ọ̀túnba.
Thank you, Sheikh.